Ẹ rí lọ́pọ̀lọpọ̀ gbà fídíò yìí tẹ́ ń wo yìí ó máa ní part 1 and 2. Nítorí bá mi ṣe make sure kẹ́ bá mi share fídíò yìí dáadáa. Mo fẹ́ ṣe àwọn àlàyé kan tó yẹ pé àwọn èèyàn máa ń gbàgbé. Ọ̀pọ̀lọpọ̀ ló ń rí ìyàwó yìí bí aláṣejù. Pé kí ló dé tí fi ń ṣe báyìí? Ṣé kò jẹ́ kí ìyáálé rẹ̀ kó súnmọ́ ọkọ rẹ̀ ni ń gba wájú ń gbẹ̀yìn? Ṣé ń pa àwọn ìyáálé kan wà tó jẹ́ pé wọ́n ó ti fi ọkọ lẹ̀ lọ́jọ́ tó ti pẹ́, wọ́n ó sì bímọ fọ́kọ. Àwọn àtọkọ jọ ní misunderstanding, wọ́n ó sì sá lọ. The end of the day, bóyá ọkùnrin yẹn wá lọ struggle, ó wá fẹ́ ìyàwó mi. Ṣé ẹ mọ̀ pé wọ́n ti bímọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n tó lọ? Ǹtẹ́ wàá rí ni pé ìyàwó tó wá faradà tó jókòó ti ọkọ, bóyá nígbà tó padà fẹ́, òun ló wá jókòó tọkọ tó faradà. Ǹtẹ́ máa rí lẹ́yìn rẹ̀ ni wípé bóyá wọ́n bá fẹ́ ṣayẹyẹ kan àbí kejì, ìyáálé yẹn ó fẹ́ máa claim authority, bóyá kò sí lọ́dọ̀ ọkọ mọ́, bóyá tó ti lè fẹ́ lòmíì gan tó jẹ́ pé ayé ọgbà ń bẹ̀ lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ padà wá, àbí ọkọ wa ń ṣe nǹkan ẹja lọ, àbí ọmọ wa wọ́n fẹ́ ṣe nǹkan fọ́mọ wa, ẹ jẹ́ káwa náà lọ. Tó jẹ́ pé distance yẹn ti wà láàrin ìyàwó yẹn àtọkọ yẹn. Ìyàwó tí ń bẹ ńlé, àwọn méjì wọn jọ ń gbélé. Ṣé ẹ sì mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ láyé ìjọ́un lọ́kọ máa ń sọ fún ìyàwó tó bá ṣẹ̀ṣẹ̀ fẹ́. Ìyáálé ó wá fẹ́ máa ṣe bí ìgbà tó jẹ́ wípé ọbọ̀ òun nu ilé ni. Ìmọ̀ bí ilé wọn ṣe rí o, mọ̀ kàn fi sọ̀rọ̀ ni o. Tó jẹ́ pé the end of the day ẹ padà discover pé ìyáálé yẹn ti fọkọ lẹ̀ ti pẹ́, ìyàwó yẹn ló wà pẹ̀lú ọkọ. Àmọ́ nígbà tó fẹ́ ṣe nǹkan, ìyàwó náà fẹ́ gba wájú, ìyáálé fẹ́ gba wájú pé èmi mọ̀ bẹ́ẹ̀ o. Tó sì jẹ́ pé òun àtọkọ wọn ti wà separated tipẹ́tipẹ́. Bóyá bí tó lọ ò gbé, ìwọ̀n ń padà wálé àti ríru rẹ̀ dáadáa. Tó jẹ́ pé ìyàwó tí ọkọ ṣẹ̀ṣẹ̀ fẹ́ ló dó tọkọ fi làmìlaka tó fi lu àlùyọ. Tó wá jẹ́ pé níjọ́ tí wọ́n bá fẹ́ ṣe nǹkan báyìí, ìyáálé tó ti kọ́kọ́ fọkọ lẹ̀ tí ò rí ilé ọkọ gbé, ìní ó wà dé, yóò wá fẹ́ máa play role, yóò fẹ́ máa ẹ̀ǹpá àwọn èèyàn ti mọ̀ nínú family. Ó sì ti bí àwọn ọmọ tó dàgbà, yóò wá máa lo influence yẹn láti fi da inú ilé rú, òun lòun wà ń bẹ̀ tẹ́lẹ̀. Ìyàwó yẹn lè má bá nínú ilé ọkọ. Ó ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. Aṣọ ti ìyàwó náà o. Ẹ bá mi share fídíò yìí dáadáa kó go viral. Ẹ jẹ́ kó kan àwọn yẹn lára torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń sọ nǹkan mi. Á wà sọ̀rọ̀ ti ìyàwó náà.